àwọn tí wọ́n ní wọ́n mú baba ńlá kú baba wọn láì kìí ṣe mí pé wọ́n sì ti gbé mi lọ Àbújá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pè mí here and there. Mo wá ní bí tí ọba gbọ́yìn kínú kìí bàjẹ́, ẹkún ní bákun wá. Àwọn nǹkan kan ń bẹ tó ṣe é dákẹ́ sí, àwọn nǹkan kan ń bẹ tí ò ṣe é dákẹ́ sí. So a sọ̀rọ̀ nípa eléyìí. Ọ̀tá mi ò wà l'Amẹ́ríkà, a sọ̀rọ̀ nípa tiẹ̀ náà. Torí pé ó ń bọ̀ láyé àtijọ́ àwọn aládẹ́ẹ̀dẹ́, ṣùgbọ́n lásìkò yìí gbogbo ara là á mú tó. Kálukú wa ló free láti sọ̀rọ̀ lórí social media. There is freedom of speech, freedom of expression lórí social media. Bọ̀ ọ́ jẹ́ nǹkan tí ó dùn yàn tàbí tó bá yàn lọ́kàn jẹ́ wípé ọdẹ ọmọ dúnkokò mọ́dẹ́gbẹ́ lórí ìtàkùn ayélujára. Ẹnìkan sọ wípé kẹ́nìkan ọmọ ṣe tiẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n pè mí. Àwọn tó pè mí àwọn jẹ́ olólùfẹ́ nǹkan tó dáa, olólùfẹ́ àkàndá ọ̀rọ̀ Awikonko, àwọn tí ò fẹ́ kí ibi ó ṣẹlẹ̀ sí mi. Àwọn eléyìí tí ń sáré káàkiri ńgbà wọ́n gbọ́ pé wọ́n àrẹ́sì olódì mi, wọ́n sì ti gbé olódì mi lọ Àbújá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pè mí, including bàbá Sokoti. Mo rí miss call lórí fóònù mi rẹpẹtẹ lórí mo ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Lóòótọ́ làwọn onínúure kan ti mẹ́sẹ̀jì mi lánàá tòní, especially lónìí. Tẹ́lẹ̀ rí èmi máa ń rò wípé ìbànújẹ́ ni kò túlù, àti pé ẹni orí ọba lọ bí ọ̀rọ̀ ọmọdé lè ro social media. Kennedy tó fi jẹ́ ẹni orí ọba lọ ni pé oríṣiríṣi èèyàn ni wọ́n, God bless you sir, God bless you ma, oríṣiríṣi èèyàn ni wọ́n bá pàdé lójoojúmọ́ lórí social media. So ìbànújẹ́ ni kò túlù, ẹnìkan ò wá sóde kò túmọ̀ sí nǹkan kan lọ́dọ̀ majority wọn. They are seeing many things on a daily basis. So ọjà òyìnbó ní social media kò mọ̀ pé nìkan ò wá. Tó bá wá mú bó ṣe jọ́jà òyìnbó tó. Tèmi àkàndá ọ̀rọ̀ Awikonko wá rí èèyàn kan méjì mẹ́ta tí wọ́n béèrè àlàáfíà mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè fún oore ọ̀fẹ́. Pé báwọn èèyàn ṣe pọ̀ tó nílẹ̀ káàárọ̀ oòjíire mélòó lákà. Àwọn èèyàn kan sì nífẹ̀ẹ́ mi láti béèrè àlàáfíà mi. Mo nígbàgbọ́ pé ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ nípa ọ̀rẹ́ mi ó wà l'Amẹ́ríkà. Mo wá ń retí kó fún mi lésì kí n lè jáde fún un. Àwọn èèyàn kan sọ fún mi pé Awikonko please ó ti tó. Mo wá ní yellow card lèmi fún, and first yellow card nìyẹn. Ó possible kó gba second yellow card tàbí kó gba straight red card. So oríṣiríṣi àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún mi nípa ọ̀rẹ́ mi ó wà l'Amẹ́ríkà. Wọ́n ní ṣe ní fapá jánu kan rí mọ́nú fẹsẹ̀ janlẹ̀ káàkiri tí ń pé wọ́n bá baba ńlá kú baba òun sunkún láì ṣe mi. Bóyá yẹn ló wá prompt no, bóyá yẹn ló prompt àwọn tó ń sọ pé arrest mi, wọ́n gbé mi lọ sí Àbújá. Àbí eléyìí tá a ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni eléyìí tí ọ̀gbẹ́ni Adédayọ̀ Victor fi síta. Bóyá làwọn èèyàn kan ṣẹ̀ṣẹ̀ rí tí wọ́n rò pé fresh tàbí new
níbi tó ti sọ wípé Awikonko was taken to custody at 3:34 p.m. yesterday and is now in DSS custody facing charges. I saw someone who has access to his Facebook account trying to minimize the news. The real Awikonko is in Abuja prison right now. We appreciate all the ọmọlúwàbí who made this possible. Ó gbé picture mi síbẹ̀. Òun lélẹ́yìí mo nígbàgbọ́ pé ẹ rí dáadáa. So bó ṣe kọ́ nìyẹn. Now ó ní ẹnìkan try láti wọ Facebook mi ṣùgbọ́n mo nígbàgbọ́ pé life and direct gbogbo ọmọ káàró òjíire lórí Awikonko gangan ló wà lórí Facebook kì í ṣe pé ẹnìkan kan ló wọ Facebook mi wá. So ìkànnì ilé tó fi síta nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ló gbé picture èmi àti woman yìí ṣe. Woman yìí ó ní breaking news: the Ile-Ife bloggers Awikonko and Titilayo were taken to custody today at 3:34 p.m. by the DSS. They face allegations of cyber harassment, stalking, cyber terror, bullying and harassment, as well as charges related to AI and fabricated precedent crimes. Lílé tó jẹ́ wípé àwọn ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n ń gbé oríṣiríṣi àwọn nǹkan yìí jáde. Now live and direct mi lè rí i kò sẹ́nìyàn kan tó arrest mi eléyìn láàyè ọ̀tọ̀ àwògede ń gbé. Ọ̀rẹ́ mi ò wá l'Amẹ́ríkà, expectation mi ni pé yóò jáde láti face mi kó deny nǹkan tí mo sọ. Lóòótọ́ ló deny ẹ̀ lábẹ́ aṣọ wípé èmi o àwọn tèmi ń sọ yẹn o family ọ̀tọ̀ ni ń gbé àwọn family yẹn tó bá máa take step wọ́n á bólódì mi sunkún. Mo wá fẹ́ sọ àwọn nǹkan kan fún categorically wípé the earlier the better tí ọ̀rẹ́ mi Amẹ́ríkà tó bá tètè mọ̀ wípé ibi tágbára ẹnìkan pín sí tẹlòmíì ti bẹ̀rẹ̀, because I could see him always boasting on social media. Kọ̀nà mi ju $100 lọ, kọ̀nà mi ju $200 lọ, kọ̀nà mi ju kinní kan $1 lọ, wọ́n máa wá ẹ, wọ́n máa táṣìírí ẹ, wọ́n máa ṣe nǹkan kan. Ẹ bá ń sọ fún un wípé ó implicate ara ẹ o, because oríṣiríṣi àwọn èèyàn pè mí Mr. Awikonko take it easy pẹ̀lú máa yín wà desperate gan o. He can do and undo. Ó ní gang, ó ní boys ní Nàìjíríà, so that means wọ́n lè sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan fólódì mi. So ẹ bá ń sọ fún bẹ́ẹ̀ gbogbo bó ṣe ń threaten mi yẹn mò ń save ẹ̀. So anything ò gbọ́dọ̀ ṣe mí gbogbo mo ní máa kò ná mi $100 lọ ìgbàdógójì èrò wájà yẹn kó wà very very careful. Kálukú ló lẹ́nu láti sọ̀rọ̀. In tí mo sọ lọ ìgbàdógójì mọ́tò pa bàbá ẹ nìkan tí ìbá ṣe bàbá ẹ wàá deny pé kì í ṣe bàbá ẹ. Tí mọ́tò ọ̀bá dẹ̀ pa bàbá ẹ wàá jáde pé kò pa bàbá ẹ. Wípé family mi ló ń dárúkọ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú family kankan. Family tí ìbá ti sáwọn kan deny pé kì í sáwọn. Ṣé family mi náà ni ó ń rajà olè? Bọ́ọ̀ bá ṣẹ̀wọ̀n rí jáde sọ fún everybody pé ó ṣẹ̀wọ̀n rí tó bá lọ ṣẹ̀wọ̀n rí. Because n tí bọ̀bá yóò mọ̀ ni wípé ó ń lọ wà lókè òkun èmi kọ́ mọ́ wà lókè òkun. Ó dàbí nǹkan fẹ́ wálé ó fẹ́ kúrò níbi tó wà hàn ó fẹ́ wá tọ́ omi ìyá Nàìjíríà mú díẹ̀ ó fẹ́ wá tọ́ wò díẹ̀. Because I have nothing to lose. Gbogbo eléyìí tí dẹ̀ mọ́ ń sọ ohun ìgbàdógójì èrò wájà tó o bá lọ fẹ́ arrest èèyàn o lè sọ pé ká lọ́pàá arrest èèyàn ìwọ kọ́ lọ́wọ́ arrest mi fún rẹ. Jẹ́ kí lèyìn ọmọ wọnú skull ẹ̀ dáadáa. Ìwọ kọ́ ló máa arrest mi. Tó bá arrest mi tí n bá dé police station ìwọ kọ́ ló sì ẹjọ́ tó kù ní kóòtù. Adájọ́ ló lè léyìn o ní tí wọ́n specialize lórí tí wọ́n nìyẹn. Bí ó bá dẹ̀ sẹ́jọ́ wọn ò ní ṣiṣẹ́. So ń gbà tá a bá débẹ̀ ẹjọ́ tí ìwọ kọ́ ni ó dájọ́ ń bẹ̀. So ẹ bá ń try láti sọ fún un. Now ọ̀rẹ́ mi ó mọ̀ wípé gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí ó fi ń kó bá rẹ̀ sí ni, because I know more than he thought I know. Ẹ̀yin grammarian ṣe mo correct, I knew more than what he thought I know. So now ó ní wípé lóòótọ́ bàbá Kátù tí mo sọ nǹkan ló bí ọ̀rẹ́ mi ò wà l'Amẹ́ríkà ṣùgbọ́n kọ́ ọmọ mẹ́ẹ̀ ni. Báyìí ni mo ṣe tí mo fi mẹ́rin ìsìn jẹ ẹ̀rùn á máa yánjúra wọn lọ. Ìmọ̀ lágbájá ń fẹ́ lupa ó tí ìmọ̀ bóyá o lè dá mọ́ àbó o lè dá mú. Ìwọ nígbàgbọ́ pé o láwọn boys èmi ní gbogbo ọmọ káàárọ̀ òjíire
ọmọ ẹni tó ń bá jà ní gbogbo ọmọ káàárọ̀ òjìrì ló ń bá jèmi Awikonko kọ́ náà. Anybody tó bá ti fèsì Ọ̀ọ̀ni, anybody tó bá ti fèsì àpèrè Oòduà, gbogbo ọmọ káàárọ̀ òjìrì, gbogbo ẹni tó bìlì pa wọn wá láti Ifẹ̀ ló ń bá jà, èmi nìkan kọ́. Mo kàn jẹ́ kan, I am just an entity, just someone, ordinary person out of multitude, out of majority, tí wọ́n jọ ọmọ káàárọ̀ òjìrì tán trace ilẹ̀, tán trace ìlú wọn, tán trace orísun wọn dé Ilé Ifẹ̀. So gbogbo wọn ni kíní ìjẹmọ́, èmi Àkàndọ̀rọ̀ Awikonko nìkan kọ́. So ńgbà tó bá ń pilẹ̀ ogun, wàá máa ní lọ́kàn wípé mo lè jà ogun tí mo ń lọ ìmọ̀ ṣẹ́gun. Yorùbá sì ní wọ́n pa ń wò mo là bá lọ sógun, ọ̀hún nìkan tá a bá ní. Tá a bá ń lọ sógun bíi ká jagun, ká ṣẹ́gun, kákẹ́rù ni mo wà lọ́kàn ni. Mo bá pààyàn ìkẹta nu, mo bá múyàn lẹ́rù ìkẹta nìyẹn. Ìgbà tí wọ́n ń plan ẹ̀ tó rò pọ̀ fẹ́ jà, tó mú ọ láti ní gut láti dárúkọ mi, pè mí lórúkọ, bú mi léèbú ara, ó pè mí lẹ́ni ẹni arúgbó ti kékeré yẹ, ó pè mí lórúkọ olórí burúkú, you said it. Olórí burúkú, ọdún 8 mo gbà lọ́wọ́ ẹ̀. Bọ́ bá gbọ́dún 8 lọ́wọ́ mi, Kàmọ́rù ẹ̀gbẹ́ ẹ̀ kí lọ́jọ́ orí ẹ̀. Bọ́ bá gbọ́dún 8 lọ́wọ́ mi, Kàmọ́rù ẹ̀gbẹ́ ẹ̀ kí lọ́jọ́ orí ẹ̀. Béèyàn bá fẹ́ jà, ọkọ̀ consider ẹni tó fẹ́ bá jà, so o lè dààmú ojú ogun tó fẹ́ lọ yìí, sọ́ọ̀jà àjàṣẹ́gun. Now ńgbà tí wọ́n wá ń sọ pé o ti pé 58 tó lọ́dún 8 lọ gbà lọ́ọ̀ mi, how old ni ẹ̀gbẹ́ ẹ̀? tó bá fẹ́ kí n wọnú family yín púpọ̀ máa wọnú ẹ̀. Ìwọ nìkan kọ́kọ́ máa deport nú family yín. If you want me to go deeper, I will. So the earlier the better tó bá stop threatening ẹ máa ṣe báyìí fún, kò sí nǹkan nádà tó fẹ́ ṣe fẹ́mi o Àkàndọ̀rọ̀ Awikonko. Tẹ́ ẹ̀ bá ti play dirty game ń gbé ìntàbẹ̀ tá a sọ fún mi ni pé kẹ́ ẹ mọ́ ra ya nípa, kálukú ló lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀. I don't have anything to do with anybody. Kò sẹ́ni tó bú mi láyé tí mo wọ́ díẹ̀ mú wọn rí, kò tí ì sí láyé mi. Kéèyàn ó bú mi, kó bú mọ́mì mi, kó bú dádì mi ìwọ́ díẹ̀ mẹ́nì kankan rí. Ẹni tó tí mo lè ṣépè fún lẹ́ni tó wọ́ díẹ̀ mi wá tó ń bú mi. Tàbí ó bú mi sórí platform mi, kò tán náà kò tán. Tàbí ẹni tó bú mi sórí platform mi, ó nìkan náà ni mo lè yàkàyàkà. So ìwọ rèé o ti ń ta sí mi láti ọdún mọ́dún. Ǹjẹ́ wáyé kí n fún ọ lésì ń bẹ̀ máa fún ọ, ǹjẹ́ wáyé kí n fún ọ lésì ń bẹ̀ mi ní fún ẹ. So ǹtọ́ bá mú ọ tó fi rò pé mi ni problem Ọ̀yọ́, tó mọ̀ wípé wọ́n gangan ni architect gbogbo wàhálà yìí. Ìwọ ni architect ẹ̀, ìwọ lọ bẹ̀rẹ̀ wàhálà. Ìgbà tó wá sùn wọ́n tó stop, expectation wa ni pé káwa tó kù stop. No. Bí ìgbà téèyàn open ṣé flood gate náà máa ń pè, as in ó níbi tí wọ́n ti ń máa ń blọ́ọ̀kù, kí lórúkọ ẹ̀, ó níbi tán ti máa ń blọ́ọ̀kù dam. Tómi bá kún jù wọ́n á blọ́ọ̀kù ẹ̀. So tómi bá tún ti kún jù lẹ́yìn ibi tán blọ́ọ̀kù ẹ̀ sí, wọ́n á ṣí àwọn dam yóò máa open, yóò open. Bóyá òtán náà tó wà lára jẹ́ ẹ̀ òtán náà. So bóyá ìwọ ò mọ̀ wípé báyìí mo ṣe tí mo fi mẹ́rùn ìsìn jẹ, ẹ̀rùn a máa yanjúra wọn lọ. If I were you, bó bá jẹ́ pé mi nìwọ, èèyàn máa ń plead lábẹ́lẹ̀. Bọ́ọ̀ bá tiẹ̀ lè bẹ̀ mí fún rẹ̀ ọ̀ràn èèyàn láti bẹ̀ mí, kò ságbára kankan tó fẹ́ sà lórí tèmi Àkàndọ̀rọ̀ Awikonko. So the earlier the better tó bá accept ń pé ó wà 40, máwọn fọkàn sí pé sèǹtì ni ọ́, mọ́dẹ̀mọ́ ní lọ́kàn pọ̀ lágbára ju others lọ. Ó wà l'Amẹ́ríkà látọdún tó ti wà l'Amẹ́ríkà, èèyàn mélòó nu family ẹ̀ lọ help. Bàbá tá à ń sọ pé kátù yìí, ìyá rẹ̀ gbé ọ lọ fẹ́ ni. Ó wà l'Amẹ́ríkà, ìyá rẹ̀ gbé ọ lọ fẹ́ ni.
bàbá yẹn dẹ̀ gbà ó tọwọ́ tẹsẹ̀, wọ́n tọ́jú ẹ gẹ́gẹ́ bí ọmọ wọn. ìyáálé ìyá rẹ tẹ́wọ́ gbà ọ́, wọ́n tọ́jú ẹ. èèlò ló ti fi sọwọ́ sí ìyáálé ìyá rẹ látọdún tó ti wà l'Amẹ́ríkà? mo gbọ́ pàbúrò ẹ̀ kan sọ̀kadà ní Ọ̀yọ́, wàá dẹ̀ máa boast lámẹ́rin pé ìmímọ́ra léyìí o, bó ṣe tóbi tó yìí ìgbàdógójì mímọ́ èrò ọ̀wájà, mo lè dòkè, mo lè dilẹ̀, mo lè ṣe lè, mo lè ṣe tán, mo lè ra ẹ́pá jẹ́, mo lè sara gbá, mo lè sawo. ok, floodgate ni, God bless you sir, mi ìṣe grammarian, Yorùbá marian lèmi, èdè ilẹ̀ káàró òjìrè ó ti tẹ́ mi lọ́rùn kí n má gbé ìbò rárá. So what are we talking about? It is not of my interest to say all this. You caused it all. Ìwọ ló fa gbogbo ẹ̀, jẹ́jẹ́ mi, mo jókòó mi. Gbogbo tí mo sọ lónìí ó ti wà lọ́wọ́ mi as far back as February 2025 or March. Ṣùgbọ́n mi ò ever rò lọ́kàn rí wípé kí tẹnìkan tọwọ́ mi bàjẹ́. Ẹ ń bá wá ní lọ́kàn láti bà tèmi jẹ́, bí n bá lè rún tiẹ̀ mọ́gi tí mo lè kàn mọ́rin, màá kàn o. N tí mo expect ẹ pé kó jáde ni wípé àrájá ó lé o, n ṣiṣẹ́ wọn rí. Ó wá ṣe bẹ́ẹ̀ ni pọ̀ ọmọ bàbá Kátù Salaudeen, bàbá ń bàbá tó jẹ́ ká ta sí ọmọ ọ̀sán ẹ jẹ́ ká kó okó gbóngbó bàbá ń bàbá. Because èmi náà wo Salaudeen yẹ̀kínì ni wọ́n jẹ́. Àìṣe dáadáa ara ayé ní mú ní rántí èrò ọ̀run. Bí bàbá rẹ bá tọ́jú rẹ dáadáa, kò síbi tí ò ti ń ṣẹlẹ̀. Ìyá tèmi náà lọ fẹ́ yàwó, ó lọ fọ́kọ mi. Torí párúgbó wọn fi fẹ́ bàbá mi mọ bí màmí ṣe rò ó. Wọ́n fi lọ fẹ́ bàbá tó dàgbà tó bẹ́ẹ̀. Bọ̀ torí pa kádàrá pé mo fẹ́ jáde láti inú ìdílé yẹn, bí n bá jáde láti inú ìdílé yẹn, mo lè má jẹun tí mo jẹ́, ọpọlọ mi lè má ṣí, because gbogbo wa jogún eléyìí lọ́dọ̀ bàbá wa. So kádàrá ni Ọlọ́run, elétò lọ́lọ́run. Bí mo ṣe kéré tó mo ti pè ìyá mi jókòó rí, kí lẹ rò débẹ̀, ẹni tó ti níyàwó yé báyìí ẹ sì wá dì mẹ́fìt láti lọ fẹ́, mọ́ mi ní kádàrá ni, mo dẹ̀ gbà bẹ́ẹ̀. Ṣé ń padà sínú kó tó mi bí ni? Ṣùgbọ́n lónìí ńkọ́, ta ni kí n kíkú oríire, ìyá mi ni àbí mi gan? Ìgbà tán lóyún mi ńgbà náà tán bá sẹ́yìn mi dànù ńkọ́? Kò ní sẹ́ńtẹ́ mọ̀ pè l'Awikonko, ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì ni ó tó wà nílẹ̀ tẹ́ mọ̀ pè lónìí, ẹni tí ọ̀bá sí kò sẹ́ńtọ́ mọ́. So jẹ́jẹ́ mi ni mo dẹ̀ ń lọ, mi dédé búyàn béèyàn ọba ti yà lọ́dọ̀ mi. Má gbé sàrá rẹ kọjá mọ́sálásí, má gbé ìpèsè rẹ kọjá ṣọ́ọ̀ṣì, má gbé ẹbọ rẹ kọjá oríta. Torí èmi gan mọ̀ wípé láàlú ni mí ògiri òkò. Abániwọ̀ràn bá rí dá, ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ni, ẹlẹ́kún sunkún láróyè ń ṣẹ̀jẹ̀, ògbé mi sunmí kẹ́rù ògbé mi irú, èmi ń sunmí láróyè ń sùn fún. Gbogbo òsàní gbobi lẹ́rọ̀, bọ́ba kan tọ́ ya, ariwo gbalẹ̀ gboko, gbogbo èèyàn ní dákẹ́ bọ̀rọ̀, àkàndọ̀rọ̀ Awikonko mi ò kí ń dákẹ́ bọ̀rọ̀. Mi ò kí ń dákẹ́ bọ̀rọ̀, torí tí n bá ti sọ ẹyọ kan ńlá sírìrì ọmọ tú sí náà ni ó sì máa gbé mi wá sí. Lóòótọ́ kò síbi tí ṣe ò sí, ìyá èèyàn lè lọ́gọ́ ńbì kan kíṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kó tì yá wa kú òun bẹ̀ lọ síbòmíì. ń bàbá mi kú tí mo jọ ọmọ ọdún 6, ṣé mi nìkan nìyá mi ó wà bí láyé ni? She has to proceed. Gbogbo ẹ̀ tó wá síbi bẹ́ẹ̀dẹ̀ mi mọ sórí mi, àwa yìí parọ́ ń ti wá, ṣé o tó bá fẹ́ fi bú wa, àwa gan ti fi kọ́kọ́ búra wa. So kí n má fàsìkò ṣòfò, kí n má gbà àkókò yín. Wọ́n wá ní ọwá la Amẹ́ríkà wá ń forí nǹkan rí mọ́nú fẹsẹ̀ janlẹ̀ káàkiri wípé òun máa dí ìpè lára òun, yóò dẹ̀ mọ́ sọ pé òun ó dí ìpè léèyàn, máa mú máa nà ẹran bí òrẹ̀ kọ́, ẹ mú ẹ kì í ẹran bí òrẹ̀ kọ́, máa mú máa nà ọmọ téèyàn bínú lèèyàn máa ń sọ bẹ́ẹ̀ fún pé tí n bá sì mú wọ ọmọ yìí sì fẹ́ lù ọ pa, ọmọ tó o bá bínú nìyẹn, kì í ṣe tẹ́jọ jẹ́gbẹ́. Èmi àti ẹ Murphy Maroofu ọmọ ẹgbẹ́jọ ni wá, 8 brackets lájọ jẹ́, even kọ́ jẹ́ 48. Láàrin 50 years to 58, 8 brackets ni wá. Ká ló ti lé 60 ní ìsìn, another thing.
àwọn kan sọ wípé 7 years ní age bracket. No, èmi mú age bracket dé 8 years dé 10 years tí n bá jẹ́ 50 tó jẹ́ 60 age bracket ni wá. so far tán bí wá nulẹ̀ kan náà wọ́n lè bí wá nulẹ̀ kan náà náà. àìṣèbejì adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa o, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa o, wá délé ayé la pàdé o, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa o, ọwá là l'Amẹ́ríkà, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa o. so òun láti wà very very careful. mọ́sálásí olúwa ló wí àbólúwa ló ní kátù ní rándù àbí ní rándù jáde. so ìyá lè mọ́ mi èèyàn rẹ̀ àwọn wọn ń tàmọ̀lá láàárọ̀ ńgbà táwọn àtìyá rẹ̀ according to nta gbọ́ allegedly wọ́n náà ń ṣàgùn síra wọn wọ́n fẹ́ fògùn para wọn dànù. mo sì mọ̀ pé ó possible wọ́n lọ tọ́jú ìyá rẹ̀ gan-an ọkọ̀ wà l'Amẹ́ríkà náà ni bó ló ṣe ń tọ́jú mọ́mí ẹ sí wà l'Amẹ́ríkà. how are you taking care less than 10 years your age group? Yes sir, God bless you o, age group jọ ni wá o. ló dẹ̀ ń ṣépè fún mi pé àbílẹ̀ kẹrin òun lèmi àti ẹ̀jọ̀ jẹ́gbẹ́ bí ẹni pé wọ́n ń fọjú orí gbowó ń báńkì. ọmọ kéékèèké ọmọ tí ò tó wa ọmọ tán ti àchífù ńlẹ̀ ayé àwọn ò tí àchífù dákanú ẹ̀ kí wá ní fáàrí òfò kí wá ní ìlérí òfò. bọ́ bá dùn fún ọmọ kóbọ̀ Nàìjíríà àwa tá a wà nílé náà we are not doing bad o, ebi ò sì pa wá. a lè má ní tẹ́ ní agbogbo ò lé ní nǹkan kan náà. tó bá jẹ́ pọ́wọ́ rẹ ti ba tó ń wá ni ó ti dèrò lé ó ti máa gbélé ó ti máa fẹ́ láńlé. so kí ni fáàrí ẹ̀ ó ń ṣe security l'Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń ṣe security tí wọ́n tún dá pẹ̀lú ẹ̀. they are proud of it. wọ́n dẹ̀ ń ṣe nǹkan rí láti bẹ̀. ẹ̀yìn àmù kì í ṣe léègbé fún wọn. ọmọ aráyé ló fi síbi tí ó yẹ. kókèlè ó lè pọ́n lórí greener pasture àbí greener pasture ní kálukú ń wá káàkiri. ló tì wọ́n débi tí wọ́n dé. wọ́n dẹ̀ dé Amẹ́ríkà wọ́n dé London wọ́n dé Italy wọ́n dé Germany wọ́n dé Spain kálukú wọ́n forí mẹ́yìn wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n bá gbèsè ayé wọn lọ jẹ́jẹ́. bọ́ bá fẹ́ kán deport ẹ kó push mi mọ́ sọ gbọ́. tó bá fẹ́ dèrò Nàìjíríà láì fèrò tó fẹ́ wọkọ̀ fẹ́ dé Nàìjíríà kó tó threaten mi sọ gbọ́. ìfẹ́ play first note ni o. so kọ́ ọmọ tì mí débẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ mò ń tọ́jú ẹ̀. bó ṣe náà máa bẹ́ ẹ sunkún yẹ bóyá kọ́dún yìí tó parí náà possible kan bọ́ ọ sunkún. are you getting me? mo tọ́jú voice note mo tọ́jú voice yẹ I don't know mẹ́mẹ́. so ọ̀rọ̀ nípa Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀ ìwọ lọ dálẹ̀ ìwọ kọ́ lọ parí ẹ̀. ẹni tí ó bá wọn parí ìjà kì í bá wọn bẹ̀rẹ̀ ìwọ lọ bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ kọ́ lọ parí ẹ̀. bọ́bá wá tásìkò tí ó parí èmi kọ́ ni màá bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ kọ́ lọ bẹ̀rẹ̀ rẹ̀. alàgàtà ni ó dá sí i. alàgàtà ni ó pe ọ̀tún àtòsì. mo ti máa ń sọ kò sígbà tá a lè dákẹ́ lórí ẹ̀ mo lè dákẹ́ lórí ẹ̀ lónìí. ṣùgbọ́n tí ó sọ bẹ́ẹ̀ fún mi yóò kọ́kọ́ pé àwọn ajá adègbòlugi tí wọ́n ń sọ̀rọ̀ láti Ọ̀yọ́ tàbí tí wọ́n ń post nǹkan sórí social media látọ̀yọ́. ó ń tọ̀ kọ́kọ́ máa communicate pẹ̀lú wọn yóò kọ́ dialogue pẹ̀lú wọn. wọ́n bá sọ pé orí àwọn sílé ọpọlọ àwọn sílẹ̀ àwọn fẹ́ lo làákàyè àwọn ṣe tán wọ́n fẹ́ jẹ́ kárọ̀ ní ó wálé kó dín kò yóò sinmi ogun lílọ then we are ready to surrender. mo bẹ́ẹ̀ nìkan wà mú mi lọ́wọ́ dání fẹ́ nìkan láti máa lù mí ní àmà irọ́ o. gbogbo nǹkan tí ń lọ chapter ni ó máa tó close. tí ó bá máa close Ọlọ́run ní fi ẹnìkankan sàwátì àní fi ra wa sàwátì. mi ò lẹ́nìkankan nú bí mo ṣe wáyé mi ò rí pé ẹnìkankan sẹ̀ mí bí mo ṣe wáyé. n ti ń ṣẹlẹ̀ àwọn èèyàn tí ń sọ̀rọ̀ ni mò ń respond sí.
so ẹ̀yin tẹ́ bá mọ̀ wàhálà lamẹ́ríkà tẹ́ rẹ̀ fẹ́ràn ẹ̀ ẹ bá ń sọ fún pé kó ṣọ́ra rẹ̀ o ilẹ̀ ń yọ̀ o kó ṣọ́ra rẹ̀ o gbogbo èèyàn kọ́ lórí bákan náà o gbogbo agbára tó bá ní kó sá fúnra rẹ̀ fún dàgbàsókè ilé ayé ẹ̀ àwọn tó wà ní surroundings ẹ̀ kó better life wọn mo sọ lẹ́ẹ̀kan mo lóun nìkan kọ́ ni wọ́n deport nínú family wọn mi ò fẹ́ mú ọ̀rọ̀ òjò má ìná ni mo fẹ́ lu ọgbọ́n àgbà ń bẹ̀ yẹn ni ò jẹ́ kí n fẹ́ ìtẹni ẹlẹ́ni bọ̀ bí mo yẹ sọ yẹn mo mọ̀ pé òun náà ó ti mọ̀ wípé mo ti mọ̀ mo mọ̀ àti pàápàá pé mo lo maturity ni God bless you policy consultant God bless you sir so wípé mo lo maturity ni bàbá ń jàbí ti kákúkọ́ ṣùgbọ́n lọ́jọ́ ọjà kò sẹ́ni tí sọ tí máa ń dùn mọ́ èèyàn nù ntí ọba kálukú lọ́kàn jẹ́ ńgbà tó kàn mí lábùkù lórí social media sọ ọ fẹ́ dùn mí nínú ni tó lé mi kí lọ́jọ́ orí mi tí mo ti rí dáadáa bí ọbẹ̀ ọlọ́kà ńgbọ́ bá sọ pé rù mí rí dáadáa bí ọbẹ̀ ọlọ́kà bó ní wọ́n ṣe rí àmọ́ bó ṣe rí ńgbà tó kéré èèyàn dúdú ni ọ́ ó dá Amẹ́ríkà ló lo cream ẹ̀ sì mọ̀ sunkún pẹ́ nìkan làǹbásádọ̀ Caro White amílẹ̀ nǹkan làǹbásádọ̀ kínní kan ìmílẹ̀ ni arúgbó ti kékeré yẹ ó pè mí torí pọ́ ọmọ arúgbó ni mí darúgbó bá ti kékeré yẹ mí ó pè mí bí mo ṣe máa rí lélẹ́yìí tí ń fi darúgbó tí ń fi gbé 70 kọ́lọ́ ọjà dàgbà kọ́lọ́ ọjà dògbò bí màá ṣe rí lélẹ́yìí mi ìmọ̀ tó ní ọ́ lára nípa àrísí mi àti bí mo ṣe rí kálukú wa wà fortunate bá ṣe bára wa ni bọ́lá bá ṣe dá wa la ṣe bára wa kò sẹ́ni kankan nínú wa tó lágbára lórí ẹ̀mí ẹ̀ kò sẹ́ni kankan nínú wa tó lágbára lórí bó ṣe wà láti yí padà ẹni tó kúrò ò lè ga ẹni tó ga ò lè kúrú ẹni tó tínrín opposite kó sanra àgbẹ̀yìnsí rẹ̀ náà sì ní dáa ẹni ó sanra opposite kó tínrín ṣùgbọ́n àwọn kankan wà tí ò ṣe ẹ ń bá ọ́gìlì ó lè lọ ṣe facial kìnní kan kójú rẹ̀ fáìn dáadáa ìgbìyànjú brother mi God bless you mi ní wáyẹ̀tì a ní wàrà wa ti lágbára ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ wà là lamẹ́ríkà wọ́n ní ó sọ pé òun máa dí pẹ̀lú mi òun máa treat fọ́kọ̀pù mi so torí ẹ̀ ló jẹ́ kí n jáde because lára wọn ti ń sọ wípé wọ́n arrest mi àwọn èèyàn kan ń pè mí léraléra ni Awikonko gbọ́ kí ló ṣẹlẹ̀ ń gbọ́ pé wọ́n arrest ẹ ọlọ́mọ ní járí wàhálà ìgbàdógójì rò wájà mọ́ àwọn òwe kí n mọ sọ tán fẹ́ arrest mi lé lórí I said nothing wrong mi ì ṣe nǹkan kan tí yàn kan lè arrest mi lé lórí sọ ẹ kú bá mi dárò ara mi o mi ì mọ̀ bóyá mo rí èèyàn tó fẹ́ pè mí o èyí tẹ́ bá mọ wàhálà lamẹ́ríkà ó ti lóun yìí sọ̀rẹ́ mi ní ta lọ̀rẹ́ ìwọ tó ti ju 50 lọ tó ti ṣe bọ́ ẹsẹ̀ ṣe 50 ni ó ń dárúkọ 50 bí ọdún kékeré ńgbà tá a wà kékeré ẹ̀ ń bá ti lé 40 wọ́n máa ń dàgbà lójú wa àwa wá tún pé 50 a tún wá ń ṣèṣe ọmọdé